Africa Content TV. Ashukuru nínú. Náà a fẹ́ dúpẹ́ fọlọ́run alájọ tẹ̀lé àti ẹ wo bàbá Báàkì wọ́n máa fi fọ́n pọ̀ àtẹni tàn. Ní gbogbo ìgbà. Kò sí tí a bá fẹ́ wọ standard bàbá Báàkì lójúmọ́ kan o lè gba 20 post alájọ tẹ̀lé àti indike owó burúkú wà lọ́wọ́ mi. Abẹ́ gbà Bàbá fi ẹ́ sí nínú owó burúkú yẹn a fẹ́ gbà nínú ẹ̀. Owó ọpẹ́ alájọ indike. Bàbá transfer náà lọ. ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí àwọn èèyàn máa wọlé ayé wọn mú owó pé ẹ̀wọ̀n yìí máa kọ́ lẹ́yìn kọ̀ọ̀kan ni alájà máa ń ṣàkóso bẹ́ẹ̀ bí ìyá wọn alájà fọ̀ sí àbẹ̀ bí àwọn bá wọn ti dé owó ọ̀pẹ bí a bẹ̀sẹ̀ tàbí ìdílé owó ọ̀pẹ ọ̀ya. Ìdíje ìdí ọ̀pẹ. Ìdíje ìdí. náà ọ̀ya alájà tẹ̀lé tí ṣe rí owó ọ̀pẹ tí mo fẹ́ gbà yìí ó lá ọ̀nà kalẹ̀ tí wọ́n bá wa gbà tí wọ́n bá wa owó ọ̀pẹ yẹn ni ṣé mo wípé ní alikẹ́rì ìgbà kò lè mọ ọ̀nà ọ̀tọ̀ wọ́n á ní asẹ́lẹ̀ ẹlẹ́kọ̀dì wípé ní kayfa najri kayfa namshi fi hadha al-barnamij وقال أنا أتمتع كما نشو ولكن الآن أخبرني أن الشيخ هو الذي يقبل هو ما من دولة الجماعة الله أي جماعة آمين آمين. أفوى عبد اللطيف واللي هو بين قم أجوا 10,000 نيرة الله. ها نبات أنا هو 15,000 نيرة الله. لو هو بين كوني تلاوي كوني تلاوي جواري أبغى أتكلم في هو بين بابا كي يسمون نسيه بابا مولانا الشيخ أقول عنده حفظهم الله ورعاه أنا لا أعرف ذلك اليوم iye mi tó lè gbé nígbà wàá kí gbogbo àwọn àgbàlagbà ó dàbí pé fúlàní àná ti yàtọ̀ sí tòní. Ọlọ́run ti dé àpọ́nlé Ọlọ́run ti dé. Àwọn táwọn òpẹ́ ilẹ̀ wà lánàá Ọlọ́run ti sọ ilẹ̀ ara wájú o. Ìgbà kan lẹ́ ń béèrè owó ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ ń rán owó ní sẹ́yìnsì. Àyẹ̀wò èèyàn ló promise àkáǹtì kọ́nà kò tí ì sẹ́ndì ẹ̀rántí mọ́. Fúlàní àti Fúlàní Ọlọ́run ní jẹ́ wọ ló kó àdúrà mi fún yín nù. Bá kí mo sì ámẹ́ ẹ̀yọ̀ kan fún wa. Aláàjì wa bàbá Káyọ̀dé. Ó wù mí kí n wí bẹ́ẹ̀ ní má pọ̀ mi. Aláàjì wa bàbá Káyọ̀dé àti Fúlàní Ọlọ́run ní kàn yín jẹ́. Àti yín àtọ̀hún tẹ̀ ń jẹ papọ̀ kò ní aha yín lọ́rùn. Mo kí àfọ àwọn àgbà lẹ́gbẹ̀ẹ́ wọn. سلام لذيذ لا يقاس بلذته المصطفى الملعون بالتمام كتاب الله كريم كريم من كريم منزل عليك كريما من كرام على الرسول كتاب مجيد من مجيد ممجد عليك مجيدا عند ذي العرش والمعوى النبي محمد
بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون Alhamdulillah.